WASILA coded ọjọ́ tí WASILA coded bímọ. Ẹ má gbàgbé pé kò pẹ́ tí èyí tó lọ rọmọ ní higher purchase déhùn mi poverty ṣe rántí pé kò pẹ́ tó ṣorí burúkú ni ó dá pé táìmì ẹni WASILA bímọ. Wọ́n má bàa tún ní kí WASILA coded bímọ bóyá wọ́n díẹ̀ mọ̀ WASILA coded mo ṣàkíkú wọn mọ mo fẹ́ post èmi kan sọ pé Lizzy tó bá lọ post WASILA coded tó lọ celebrate kó ṣẹ̀ṣẹ̀ bímọ. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó sọ̀rọ̀ nípa WASILA coded ó sọ̀rọ̀ nípa bí arábìnrin ọ̀hún bí ó ṣe lóyà tó sí òun àti wípé ó dẹ̀ tún sọ̀rọ̀ wípé kí ni ìdí tí òun ò fi post rẹ̀ lọ́jọ́ tó ó bímọ. Gbogbo àwọn nǹkan tí Lizzy Anjorin tí ó sọ ní nípa WASILA coded ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ́ bí gbogbo rẹ̀ bí ó ṣe lọ láti bẹ̀rẹ̀ títí dé òpin. pẹ̀tẹ́ ní bá lọ da ìgbéyàwó ẹ̀rù fíìmù industry yẹn Yorùbá bẹ́ẹ̀ tí ó ṣe fíìmù industry yẹn sí máa bọ̀ ó ṣètò ọmọ abúlé tẹ̀ máa bọ̀ máa bọ̀ ìwọ ṣáà máa bọ̀ bá mú fóònù ẹ̀ fún mi o rárí kẹ́kọ̀ọ́ ṣó tí ń bá sọ̀rọ̀ o ẹ̀ ó ti tó o ṣe láti tó 30 minutes tó tí ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó sáré pin account ṣó gbé àbí. Yàsí ẹ̀rù ń bà mí pé ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ yìí kí ṣẹ̀pẹ̀tẹ́ ni má lọ da wedding ẹ̀rù lọ́ndà gist lọ́wọ́ kọ́ máa fi kọ́ta mi lọ́rùn nítòótọ́ ọlọ́run kọ́lọ́mbà di WASILA coded mọ́ kọ́lọ́mbà mi dì í kọ́lọ́mbà mi dìdí lẹ̀ mọ́ ṣe é rí nígbà tí gbogbo ẹ ṣe mo ra ṣe báyìí tó bá jẹ́ pé mo lọ celebrate ọmọ ọlọ́mọ níṣẹ́ ni ìyá àsìkò máa fi kọ́ mi lọ́rùn. Ó máa ń wù àwọn èèyàn láti celebrate àwọn onítíátà wa yìí o ṣùgbọ́n Ràkúnmí onígbáná ìyá àsìkò ìyá oníjógí àwọn pípù yìí ẹni tó bá brave nìkan ló lè survive. Ta ló ní never celebrate àwọn ta ló Akim too